Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà tí ẹ mú wa rí èní ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Ẹ pa wá mọ́ bí ẹyin ojú yín, ẹ dáàbò bò wá. Ọlọ́run ògo ni fún orúkọ yín o. Àdúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú ṣùgbọ́n ẹ fi àánú pa wá mọ́, ẹ fi àánú dá wa sí, ẹ fi àánú mú wa wà lórí erùpẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọlọ́run alágbára, ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lè ní kó ṣe ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kẹsàn-án. Ọjọ́ kejì oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé kọ́kọ́ dáàbò bò wọ́n. Kọ́kọ́ dáàbò bò wọ́n. Àkọ́sórí ni a ó mú nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkejìlá. Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkejìlá tí ó kà báyìí pé nítorí náà gbogbo ohunkóhun tí ẹ̀yin bá fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́, nítorí èyí ni òfin àti àwọn wòlíì. Nígbà tí a ó mú bíbélì kíkà wá nínú ìwé Lúùkù orí ìkáǹdógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Lúùkù orí ìkáǹdógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Kí àwọn oní Yorùbá kí wọ́n máa bá wa kà á lọ nítorí àkókò. Ẹ jẹ́ kí á wo ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Àwọn àgbà ní òwe kan tí ó wí pé ìwọ yóò kọ́kọ́ lé ẹlẹ́yẹ lọ jìnnà kí o tó wá fi àbọ̀ bá adìyẹ. Pé kí ló dé tí ó rìn lọ nítorí Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànlélógójì. Nígbà tí ìjì náà jà lu ọkọ̀ tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ń jí Jésù, ó kọ́kọ́ bá ìjì wí kí ó tó sọ pé èéṣe tí ẹ̀yin fi ṣe ojo bẹ́ẹ̀. Ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. Bí Jésù ṣe ń bá àwọn ọmọ rẹ̀ wí lèní nìyí o. Yóò kọ́kọ́ yanjú ìṣòro náà kí ó tó bá ọ wí. Kí wá ní ìdí rẹ̀? Kí ni wá ní ìdí rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tàbí àwọn alágbàtọ́ fi máa ń fi àwọn ọmọ wọn sílẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ láti jẹ nígbà tí wọ́n rí i pé wọ́n ti ṣìnà? Nígbà tí àwọn ọmọ tí Ọlọ́run fi yí ọ ká bá ṣẹ̀, dáàbò bò wọ́n lọ́wọ́ àṣìṣe náà tí wọ́n ṣe láti rí i dájú pé kò pa wọ́n run kí o tó yí padà láti bá wọn wí. Bàbá fún àpẹẹrẹ, ó lè lé ọmọ rẹ̀ obìnrin jáde nítorí ó lóyún láì ṣe ìgbéyàwó. Irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ tún lè ti ọmọ náà sínú ewu tí ó fẹ́ parun tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lẹ́yìn ọ̀rẹyìn, ọmọ náà lè kó sí wàhálà tó tún burú jáì, pàápàá tí ó bá lọ rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ àwọn tí kò tọ̀nà. A kò gbọ́dọ̀ ta àwọn ọmọ wa nù nítorí wọ́n ti ṣe àṣìṣe. Pẹ̀lú gbogbo àṣìṣe tí ó ṣe, pẹ̀lú gbogbo àṣìṣe tí ìwọ ṣe gẹ́gẹ́ bí òbí, Ọlọ́run sì ń pè ọ́ ní ọmọ rẹ̀. Ǹjẹ́ ó yẹ kí ìbáwí wà? Bẹ́ẹ̀ ni, ó yẹ kí a bá àwọn ọmọ wa wí nígbà tí wọ́n bá ṣì ìwà wù. Ṣùgbọ́n kọ́kọ́ yanjú ọ̀rọ̀ náà kí o sì pa wọ́n mọ́. Nígbà tí o bá ń bá ọmọ wí, o sì tún gbọ́dọ̀ máa fi hàn sí ọmọ náà pé o fẹ́ràn rẹ̀. Ohun kan wà tí à ń pè ní ìfẹ́ líle. Ọmọ yóò mọ̀ yálà ìdí gangan tí o fi gbé ìgbésẹ̀ kan ní láti dáàbò bo orúkọ ara rẹ tàbí látàrí ìfẹ́ tí o ní sí wọn. Kò sí ohun tí ó máa dùn mọ́ ju pé kí ọmọ ní ìrírí àìsí ìfẹ́ láti ọ̀dọ̀ òbí rẹ̀ wá. Mo mọ̀ pé ohun ìtìjú ni nígbà tí ọmọ kò bá ṣe tó ìrètí àwọn òbí wọn. Bàbá ni èmi náà pẹ̀lú. Ní ọ̀pọ̀ ìgbà ni màá kọ́ àwọn ọmọ mi láti hùwà ní ọ̀nà kan fún mi láti gbọ́ pé ìdàkejì ni wọ́n ṣe ní ìta. Ẹ̀wẹ̀, ẹ jẹ́ kí á rántí pé
a máa ṣe irú nǹkan náà sí Ọlọ́run, irú nǹkan bẹ́ẹ̀ náà àwa náà máa ń hu ìwà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Kì í sì ta wá nù nítorí àwọn ìwà tí a hù yẹn náà. Ó máa ń bá wa wí nítorí ó fẹ́ràn wa. Gbogbo ìlàkàkà rẹ lórí àwọn ọmọ tí Ọlọ́run ti gbìn yí ọ ká kò ní já sí asán ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà bàbá jọ̀wọ́ fún mi ní sùúrù àti ọgbọ́n láti dáàbò bo àwọn ọmọ mi tí o fi yí mi ká, kí n sì bá wọn wí pẹ̀lú ìfẹ́ ní orúkọ Jésù. Ọlọ́run yóò ṣàánú gbogbo àwa òbí, yóò fún wa ní sùúrù tí a ó fi máa bá àwọn ọmọ wa wí pẹ̀lú ìfẹ́. Kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá aya kó ní orúkọ ọ̀run sí tèmi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, pàdé wa bí oyin. Ó dàbọ̀.